Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn agbẹjọ́rò Maxwell Okpara ti wọ́ ìjọba Nàìjíríà lọ ilé-ẹjọ́ látàrí bí wọ́n ṣe taari àwọn agbésùnmọ̀mí tí wọ́n ní wọ́n ti ronúpìwàdà sínú ìlú. Ẹ ṣọ́ra yín o, ẹ dẹ́kun lílo orúkọ àti àmì ìdánimọ̀ EFCC fún kọ́ńtẹ́ǹtì ṣíṣe lórí ayélujára láì gba àṣẹ. Àjọ EFCC ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀. Ó dojú ẹ̀ po 30 àwọn ọba ìlú ló ti sá àsálà kúrò láàfin nípínlẹ̀ Kwara látàrí ìkọlù lemọ́lemọ́ àwọn àgbébọn. Ó mà ṣe o, ibà lásà ṣekú pa èèyàn kan lọ́yọ̀ọ́. Àwọn ajínigbé tú obìnrin Èkó kan tí wọ́n jí gbé nílégbé rẹ̀ sílẹ̀ lẹ́yìn tí wọ́n gba owó ìtanràn $7,500. Ẹgbẹ́ Miyetti Allah pè fún fífòpin sí ṣíṣekú pa àwọn màálù. Àwọn agbésùnmọ̀mí tún ju àdó olóró níbùdó àwọn ológun ní Mali nínú ìkọlù tuntun. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn agbẹjọ́rò Maxwell Okpara ti wọ́ ìjọba Nàìjíríà lọ ilé-ẹjọ́ látàrí bí wọ́n ṣe taari àwọn agbésùnmọ̀mí tí wọ́n ní wọ́n ti ronúpìwàdà sínú ìlú. Fàákájà tó lòdì sófin ti bẹ́ sílẹ̀ nílé ẹjọ́ gíga àpapọ̀ ilẹ̀ wa l'Àbújá gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Maxwell Okpara ti gbé ìgbésẹ̀ láti gbéná wojú ìgbésẹ̀ ìjọba Nàìjíríà lórí awuyewuye àwọn agbésùnmọ̀mí tí wọ́n ní wọ́n ronúpìwàdà tí wọ́n taari wọn sínú ìlú padà. Ó ní ìgbésẹ̀ ètò náà tako ètò ìdájọ́ nípa ìwà ọ̀daràn nílẹ̀ wa Nàìjíríà, ó sì tún yẹpẹrẹ òfin orílẹ̀-èdè. Nínú ìwé ìpẹ̀jọ́ tó kọ lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 23 oṣù kẹrin, Okpara wọ́ Ààrẹ Bọ́lá Tinubu, iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà àti olórí ẹ̀ka ètò ìdájọ́ àpapọ̀ ilẹ̀ wa ré iwájú ilé-ẹjọ́ béèrè fún àṣẹ kánmọ́nkóbó láti dá ètò ìrònúpìwàdà tí iléeṣẹ́ ológun ṣe fún àwọn agbésùnmọ̀mí dúró kí wọ́n sì ṣèdájọ́ ìjìyà fún àwọn 100 agbésùnmọ̀mí tẹ́lẹ̀ rí. Ẹjọ́ náà tó ní àmì FHT ABJ CS 837/2026 pé àjọ Operation Safe Corridor níjà lábẹ́ bí wọ́n ṣe tú àwọn ọmọ ẹgbẹ́ ikọ̀ alákatakítí ẹ̀sìn Boko Haram 700 tẹ́lẹ̀ rí sílẹ̀ àti bí wọ́n ṣe taari wọn sínú àwùjọ. Gẹ́gẹ́ bí ìwé ìpẹ̀jọ́ náà ṣe wí, agbẹjọ́rò náà béèrè fún àṣẹ láti pàṣẹ fún iléeṣẹ́ ológun Nàìjíríà láti dá ètò ìrònúpìwàdà tí àjọ Operation Safe Corridor léwájú rẹ̀ dúró lẹ́sẹ̀kẹsẹ̀ títí di ìgbà tí wọ́n bá gbọ́ ẹjọ́ náà àti ìdájọ́ ilé-ẹjọ́. Ó rọ ilé-ẹjọ́ láti fipá mú adájọ́ àgbà àti olórí lẹ́ka ètò ìdájọ́ ilẹ̀ wa láti lépa fífi ìyà jẹ ó lé ní àwọn 700 àwọn agbésùnmọ̀mí tí wọ́n ní wọ́n ronúpìwàdà náà. Okpara ní irúfẹ́ ìjìyà bẹ́ẹ̀ yẹ kó jẹ́ gbígbé níbàámu pẹ̀lú òfin ìgbésùnmọ̀mí Prevention and Prohibition Act 2022, òfin Administration of Criminal Justice Act ACJA 2015 àti àwọn òfin míì tó ṣe kókó. Ní ìtẹ̀síwájú, agbẹjọ́rò náà tún rọ ilé-ẹjọ́ láti kéde pé iléeṣẹ́ ológun àti adájọ́ àgbà ilẹ̀ wa tí í ṣe olórí lẹ́ka ètò ìdájọ́ ilẹ̀ wa Nàìjíríà pé wọn kò láṣẹ lábẹ́ òfin láti fún àwọn ẹnikẹ́ni tó bá kópa nínú ìwà ìgbésùnmọ̀mí, ìṣekúpani, ìjínigbé àti ìwà ọ̀daràn wàhálà rògbòdìyàn lómìnira láìsí àṣẹ òfin àti àbójútó ètò ìdájọ́. Láfikún, Okpara ń béèrè fún kíkéde pé ìgbésẹ̀ iléeṣẹ́ ológun nípa yíyọ̀ǹda àwọn agbésùnmọ̀mí àti títaari wọn sínú àwùjọ ló tako ìpín agbára àti gbígba àṣẹ ìdájọ́ ilé-ẹjọ́. Okpara tẹnumọ́ pé òun mọ̀ pé àwọn ilé-ẹjọ́ nìkan ni a fi agbára ìdájọ́ lé lọ́wọ́. Ó ṣèkìlọ̀ pé àìṣe ìdájọ́ irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ń ba ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú jẹ́ nínú ètò ìdájọ́ àti òfin. Agbẹjọ́rò náà tún gbé àníyàn dìde nípa ààbò aráàlú. Ó ní pé dídá àwọn agbésùnmọ̀mí tí wọn ò dá lẹ́jọ́ padà sínú àwùjọ ní ewu ńlá lórí àwọn aráàlú. Ẹ ṣọ́ra yín o, ẹ dẹ́kun lílo orúkọ àti àmì ìdánimọ̀ EFCC fún kọ́ńtẹ́ǹtì ṣíṣe lórí ayélujára láì gba àṣẹ. Àjọ EFCC ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀. Àjọ tó ń rí sí àjẹbánu àti ṣíṣe owó ìlú kúmọkùmọ nílẹ̀ Nàìjíríà, Economic and Financial Crimes Commission EFCC ti kìlọ̀ fún àwọn èèyàn tó máa ń ṣe ètò ọlọ́kùn-ò-jọ̀kan lórí ayélujára tí wọ́n sì fi ń pawó láti dẹ́kun lílo orúkọ àjọ náà tàbí àmì ìdánimọ̀ rẹ̀ láì gba àṣẹ. Fídíò kan
tí EFCC fi sí ojú òpó Twitter rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2026 yìí ni wọ́n ti ṣàlàyé pé ohun tí àwọn èèyàn náà máa ń ṣe tako ohun tí àjọ EFCC dúró fún. Àjọ EFCC wá kìlọ̀ pé ilé-ẹjọ́ ni yóò gba oníkọ́ńtẹ́ǹtì tó bá tún lo orúkọ àjọ náà tàbí àmì ìdánimọ̀ rẹ̀ láì gba àṣẹ lálejò. Wọ́n ní wọn yóò fi mú kó ata òfin. Púpọ̀ nínú àwọn ohun tí wọ́n ń gbé jáde ọ̀hún ló tako ìlànà iṣẹ́ àjọ náà. EFCC wá ń fi tó gbogbo èèyàn létí pé àwọn kò fi àyè gba irúfẹ́ lílò bẹ́ẹ̀ mọ́. Àwọn kò fi òǹtẹ̀ lù, àwọn kò sì lọ́wọ́ sí tàbí fi àyè gba àwàdà, eré oníṣe tàbí ètò orí ayélujára kankan láì gba àṣẹ tí àwọn fi ọwọ́ kọ sílẹ̀. Wọ́n fi kún pé títí kan aṣọ iṣẹ́ àwọn ní ìkìlọ̀ wà fún kò yọ ohunkóhun tó jẹ́ ti àmì EFCC sílẹ̀ rárá. EFCC tẹ̀síwájú pé ọ̀pọ̀ ìgbà ni àwọn kan ti lo àmì ìdánimọ̀ àjọ náà láti pe ara wọn ní ohun tí wọn kò jẹ́, tí wọ́n pe ara wọn ní òṣìṣẹ́ EFCC láì jẹ́ bẹ́ẹ̀. Àjọ náà sọ pé àwọn kan ti sọ lílo àmì ìdánimọ̀ EFCC di ọ̀nà jìbìtì tí wọn yóò máa lọ sí àwọn ilé oúnjẹ ìgbàlódé àti ilé ìgbafẹ́. Wọn yóò sì máa kó àwọn ọ̀dọ́ tí kò fura ní papámọ́ra láì ní àṣẹ láti ṣe bẹ́ẹ̀. Fún ìdí èyí, ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ tó ń ṣe kọ́ńtẹ́ǹtì pẹ̀lú àmì ìdánimọ̀ àjọ EFCC láì gbà ṣe àkọsílẹ̀ yóò délé ẹjọ́ sọ ohun tí ó rí lọ́bẹ̀ tí ó fi gàrò ọwọ́. Ó dójú ẹ̀ po 30 àwọn ọba ìlú ló ti sá àsálà kúrò láàfin nípínlẹ̀ Kwara látàrí ìkọlù lemọ́lemọ́ àwọn àgbébọn. Ó mà ṣe o, kò dín ní 30 àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ jákèjádò apá ẹkùn gúúsù ìpínlẹ̀ Kwara tó ti sá àsálà kúrò láàfin wọn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé, ìṣekúpani àti ìkọlù tó ń wáyé lemọ́lemọ́. Gẹ́gẹ́ bí ìròyìn Punch ṣe gbé jáde síta, àwọn adarí ìlú méjì ọ̀hún sọ fáwọn akọ̀ròyìn pé àwọn ọba tọ́rọ̀ kàn náà ń wá ààbò ìsádi sí àwọn ìgboro inú ìlú títí kan Ìlọrin, Òṣogbo, Ọ̀fà àti Èkó. Ìwádìí fi hàn pé àwọn kan lára àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tó fara káásá ló wá láti ìlú Òmùgọ̀, Àfin, Òrékè, Òkè Igbó, Ọlọ́run-tẹ́lẹ̀, Alábẹ̀, Àìlérí, Ọ̀gánmu, Ọlọ́gànmọ̀ àti Igbó Àgbọ̀n, nígbà tí àwọn míì sì ti sá kúrò láàfin wọn fún ọ̀pọ̀ oṣù. Àwọn míì sì ti jáde kúrò nísinsìnyí yóò ti máa gbẹnulé ọdún kan. Ìṣípòpadà àìrí ààfin gbé wọn ọ̀hún ní kò sẹ́yìn ìkọlù lemọ́lemọ́ nípasẹ̀ ikọ̀ adìyàmọ́ra agbébọn tí yóò ṣokùnfà àìsí àwọn olórí ní àwọn ìlú wọn. Olùgbé kan ní agbègbè Òmùgọ̀, Wálé Ọlásùnkànmí sọ pé ọba ìlú rẹ̀ tí wọ́n mọ̀ sí Èésà ti sá lọ nítorí ìpayà ìbẹ̀rùbojo ìjínigbé. Ó ní nígbà àtijọ́ àwọn ọba ìlú máa ń wà ní àyíká nígbà gbogbo, wọ́n ń gbé láàrin àwọn aráàlú, wọ́n sì ń ṣe aṣáájú lásìkò wàhálà rògbòdìyàn. Ṣùgbọ́n nísinsìnyí wọn kò dúró sílùú mọ́, wọ́n kàn máa ń wá nígbàkúgbà fún àwọn ìpàdé tàbí àwọn ayẹyẹ pàtàkì, wọ́n sì máa ń lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní nígbà tí àwọn ìkọlù náà ń pọ̀ sí, kò sí ààbò mọ́ fún wọn láti dúró sí ààfin. Àwọn ará ìlú lásán pàápàá máa ń bẹ̀rù. Nítorí náà èèyàn lè fojú inú wo ohun tí ó túmọ̀ sí fún ọba tí ó jẹ́ àfojúsùn nígbà gbogbo. Ọlásùnkànmí kò ṣàìrántí pé ìkọlù ńlá kan sí ìlú ní oṣù kẹta ọdún 2026 èyí tí ṣe àmì ìyípadà. Lẹ́yìn tí àwọn agbébọn ṣèkọlù sí ṣọ́ọ̀ṣì ní ọjọ́ 22 oṣù kẹta ni wọ́n sì jí àwọn èèyàn 8 gbé sá lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé bẹ̀rẹ̀ sí ní kúrò níbẹ̀. Ìbẹ̀rù náà pọ̀ sí tó bẹ́ẹ̀ gẹ́ tí àwọn èèyàn fi ń fi ilé wọn sílẹ̀ láì ṣe àní-àní. Ó fi kún pé bó tilẹ̀ jẹ́ pé ìdàgbàsókè díẹ̀ wà nínú ààbò ní àwọn ọ̀sẹ̀ tó kọjá, àìsí àwọn ọba ìlú nínú ìlú tí ń ṣàkóbá fún ìṣètò àti ṣíṣe ìpinnu láwọn ìlú náà. Ó ní kódà bí àwọn ènìyàn kan tilẹ̀ ń gbìyànjú láti padà wá, kò sí àwọn olórí tó lágbára ní ilẹ̀ náà. Ó sọ pé ó ṣòro láti tún ìgbẹ́kẹ̀lé nínú èèyàn ṣe. Gẹ́gẹ́ bí ó ti sọ, Òmùgọ̀ jẹ́ ara ìlú Orò Àgọ́ tó tóbi jùlọ, èyí tó ní nǹkan bí ìlú 15 títí kan Ajégúnlẹ̀, Ìràgbọ̀n, Àgọ́, Òkè Ayin, Ọ̀yátẹ̀ àti Òkè Dábà. Gbogbo wọn ló ti farakásá onírúurú ìkọlù. Àwọn ìwádìí mìíràn láti ọwọ́ ìròyìn Saturday Punch fi hàn pé àwọn agbègbè Òrékè àti Òkè Igbó ti di ahoro láti oṣù kẹfà ọdún 2025 lẹ́yìn ìkọlù àwọn agbébọn tó ń wáyé lemọ́lemọ́. Ipò náà gbóná jẹun sí lẹ́yìn ìkọlù kan sí ibi ìwakùsà ohun àlùmọ́ọ́nì máàbù kan nítòsí Òrékè Òkè Igbó ní ọjọ́ 9 oṣù kẹfà ọdún 2025
2025 níbi tí wọ́n ti ṣekú pa àwọn ọlọ́pàá méjì, igbákejì ọ̀gá ọlọ́pàá assistant superintendent Haruna Wasai àti inspector Tuko Oga. Òṣìṣẹ́ láàfin ìlú kan Samuel Afọláyan sọ pé àwọn ìkọlù náà jẹ́ ìbẹ̀rẹ̀ ìṣípòpadà ọ̀pọ̀ ènìyàn. Ó ní ṣáájú ni wọ́n kàn máa ń jí oúnjẹ àti ẹran ọ̀sìn, ṣùgbọ́n nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí jí àwọn èèyàn gbé tí wọ́n sì ń ṣekú pa wọ́n. Ìgbà náà ni gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní fi ìlú sílẹ̀. Afọláyan ṣàpèjúwe agbègbè náà gẹ́gẹ́ bí ìlú tí ó ti di ahoro pátápátá. Ó fi kún pé àwọn ìgbòkègbodò àwùjọ àti ti ọrọ̀ ajé ti dẹnu kọlẹ̀. Bákan náà, oníwò ti ààfin ọba Simon Ọláònípẹ̀kun kò tí ì padà sí agbègbè rẹ̀ láti ìgbà tí wọ́n ti jí gbé pẹ̀lú ọmọkùnrin rẹ̀ ní ọjọ́ àìsùn ọdún tuntun. Ó mà ṣe o, ibà lásà ṣekú pa èèyàn kan lọ́yọ̀ọ́. Kí elédùn ọba má ṣe fi àìsàn àrùn dè wá mọ́lẹ̀. Àìsàn ibà lásà ti ṣe bẹ́ẹ̀ gba ẹ̀mí èèyàn kan nípínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bí ìjọba ti ṣe fìdí ìṣẹ̀lẹ̀ márùn-ún nípa àwọn tó lùgbàdì àrùn náà jákèjádò àwọn ìlú tọ́rọ̀ kan múlẹ̀. Kọmíṣánná fétò ìlera nípínlẹ̀ náà Olúwaṣẹ̀rí-mi Ajétúmọ̀bí ti jẹ́ kó di mímọ̀ lọ́jọ́ Ẹtì Friday lásìkò àpérò àwọn akọ̀ròyìn nílùú Ìbàdàn. Ó sọ wípé ìgbésẹ̀ ètò ọ̀nà àbáyọ ti jẹ́ gbígbé kalẹ̀ láti dènà ìtànkálẹ̀ àrùn náà. Ó sọ wípé àwọn aláìsàn tó fara káásá náà ti ń gba ìtọ́jú ní yàrá ìyàsọ́tọ̀ tí wọ́n fi wọ́n sí títí kan ọgbà ìtọ́jú State Infectious Disease Center Olódó àti ẹ̀ka yàrá ìyàsọ́tọ̀ lọ́gbà ilé ìwòsàn University College Hospital Isolation Unit. Ó sọ wípé ìjọba ìpínlẹ̀ náà fi ń tó aráàlú létí láti fìdí ìṣẹ̀lẹ̀ àwọn márùn-ún tó lùgbàdì àrùn ibà lásà tó gbòde pẹ̀lú ikú èèyàn kan múlẹ̀. Ìjọba yára mú ètò ìlànà ìtọ́jú pàjáwìrì rẹ̀ ṣíṣe ní ìbámu pẹ̀lú àwọn ìlànà ìlera orílẹ̀-èdè àti ti àgbáyé. Ajétúmọ̀bí sọ pé àwọn ti mú ìṣọ́ra ìsòfíntò tó pọ̀ sí pẹ̀lú àbójútó àwọn èèyàn tó lé ní ìgbà 200 nígbà tí àwọn ti ṣètò àwọn ilé ìtọ́jú ìyàsọ́tọ̀ àti àwọn oògùn pàtàkì. Ó fi kún pé ìmọ́tótó àyíká, fífi oògùn kòkòrò àrùn sáyìíká, àwọn ìgbésẹ̀ ìdènà àkóràn àti àwọn ìpolongo ìmọ́tótó gbogbogbò tó ń lọ lọ́wọ́ ní gbogbo àwọn agbègbè tọ́rọ̀ kàn. Kọmíṣánná náà gbóríyìn fún gómìnà Ṣèyí Mákindé fún ìbuwọ́lù owó ìrànlọ́wọ́ pàjáwìrì ní kíámọ́sá, èyí tí ó sọ pé ó mú kí ìdáhùn kíákíá sí àjàkálẹ̀ àrùn náà ṣeé ṣe. Ó tún rọ àwọn olùgbé ìlú láti máa mójútó ìmọ́tótó tó lágbára lóòrèkóòrè, tọ́jú oúnjẹ dáadáa, yẹra fún ìfarakínra pẹ̀lú àwọn eku, kí wọ́n sì máa fi àwọn àmì bíi ibà tàbí ẹ̀jẹ̀ tó àwọn ilé ìwòsàn létí. Àwọn aláṣẹ mìíràn tó fi mọ́ kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká Adémọ́lá Adérìntọ́ àti kọmíṣánná fétò ìròyìn Dọ̀tun Oyèládé sọ pé ìjọba tẹramọ́ ìpolongo fún aráàlú àti àwọn ìgbésẹ̀ ìṣàkóso àyíká pọ̀ sí láti dènà àjàkálẹ̀ àrùn náà. Àwọn aláṣẹ elétò ìlera fi dá àwọn aráàlú lójú pé ipò náà wà lábẹ́ àkóso. Wọ́n sì rọ àwọn ènìyàn láti farabalẹ̀ bí ìsòfíntòtó àti ìgbésẹ̀ ìdènà àrùn náà ṣe ń tẹ̀síwájú. Àwọn ajínigbé tú obìnrin Èkó kan tí wọ́n jí gbé nílégbé rẹ̀ sílẹ̀ lẹ́yìn tí wọ́n gba owó ìtanràn $17,500. Mọ̀lẹ́bí abilékọ Ọláníkẹ́ Ògúndáre, ẹni tí wọ́n jí gbé nílégbé rẹ̀ ládùúgbò Òkè Àgàyè lágbègbè Ìjẹ̀dòdò nípínlẹ̀ Èkó, ti jẹ́ fífìdí rẹ̀ múlẹ̀ pé obìnrin náà ti jẹ́ títú sílẹ̀ nípasẹ̀ ajínigbé àgbébọn. Mọ̀lẹ́bí obìnrin náà sọ fún Sahara Reporters lọ́jọ́ Àbámẹ́ta Sátidé pé Ògúndáre ti rí òmìnira ìtúsílẹ̀ gbà lẹ́yìn tí mọ̀lẹ́bí tẹ̀lé owó ìtanràn tó tó $17,500, owó tó jẹ́ pé tí wọ́n bá ṣẹ́ sí owó ilẹ̀ wa Nàìjíríà yóò lé ní mílíọ̀nù 23 náírà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, mọ̀lẹ́bí obìnrin náà ti ṣáájú fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn àjọ elétò ààbò létí tó fi mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lójúnà láti dóòlà rẹ̀. Abilékọ Ògúndáre ni wọ́n jí gbé ní déédéé aago kan òru lọ́jọ́rú Wednesday ní òpópónà No. 1 Olúfẹ́mi Ògúndáre nípasẹ̀ àwọn adìyàmọ́ra ajínigbé. Gẹ́gẹ́ bí àwọn ará àdúgbò ṣe wí, àwọn aṣèkọlù náà ni wọ́n sọsẹ́ láabi wọn ṣèkọlù sí aṣọ́gbà tó wà lẹ́nu iṣẹ́ lójú ìbọn lọ́jọ́ náà ṣáájú kí wọ́n tó jí olùfarakásá náà lọ sí agbègbè ibi tí ẹnikẹ́ni kò mọ̀. Àwọn adarí ìlú àti àwọn àwòrò-ṣàṣà ẹ̀ṣọ́ aláàbò ìlú ló jẹ́ kíké sí títí kan Gani Adams, adarí ẹgbẹ́ Odùduwà People's Congress OPC. Ẹnìkan tọ́rọ̀ náà sojú rẹ̀ sọ fún àwọn
àwọn akọ̀ròyìn pé àwọn ajínigbé ti kàn sí mọ̀lẹ́bí lẹ́ẹ̀mejì tí wọ́n sì ń béèrè fún 60 mílíọ̀nù náírà 60 mílíọ̀nù náírà fún ìtúsílẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹni náà ṣe wí, àwọn ajínigbé náà ló ṣàmúlò nọ́mbà ìbánisọ̀rọ̀ olùfarakásá pẹ̀lú ìpè tó jẹ́ gbígbé nípasẹ̀ ọ̀gbẹ́ni Dàpọ̀ Adéọlá, ẹni tó ń ṣe gẹ́gẹ́ bí alárinà nínú ìṣẹ̀lẹ̀ náà. Àwọn ajínigbé náà ni wọ́n ti ṣáájú béèrè fún 60 mílíọ̀nù náírà 60 mílíọ̀nù náírà owó ìtanràn, ṣùgbọ́n wọ́n yí ìbéèrè náà padà sí dọ́là owó ilẹ̀ òkèrè, èyí tí àwọn olùwádìí gbàgbọ́ pé ó jẹ́ ìgbésẹ̀ lójúnà láti dènà iṣẹ́ ìtọpinpin àti bí wọ́n ṣe gba owó ìtanràn náà. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́, ọkọ obìnrin náà ti ṣáájú fi mílíọ̀nù 5 náírà 5 mílíọ̀nù náírà sọwọ́ sí akoto òṣùwọ̀n wọn. Ẹgbẹ́ Miyetti Allah pè fún fífòpin sí ṣíṣekúpa àwọn màálù. Ẹgbẹ́ Miyetti Allah tìpínlẹ̀ Plateau ti kọ̀wé ìfisùn sí gómìnà Caleb Mutfwang, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti apàṣẹ ikọ̀ Operation Enduring Peace lórí ohun tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìṣekúpa àti fífún àwọn màálù ní májèlé jẹ lemọ́lemọ́ níjọba ìbílẹ̀ Barkin-Ladi. Ìwé ìfisùn náà ló ní déètì ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2026 nínú, èyí tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ alága ẹgbẹ́ náà nípínlẹ̀ ọ̀hún Ibrahim Yusuf Babayo, èyí tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn nílùú Jos lọ́jọ́ Ẹtì Friday. Babayo sọ wípé ìwé ìfisùn náà pọn dandan, ó ṣe kókó látàrí iṣẹ́ láabi àwọn ọ̀daràn tó ń dúnkòokò mọ́ ìgbáyégbádùn àwọn adaranjẹ lágbègbè náà. Àkòrí ìwé ìfisùn náà ni ẹ̀sùn kíákíá lórí ṣíṣekúpa màálù lemọ́lemọ́. Ó sọ pé àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ti ṣẹlẹ̀ léraléra láàrin àkókò kúkúrú, pàápàá jùlọ ní ọjọ́ 18, ogúnjọ́, ọjọ́ 22 àti ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2026 ní àwọn agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ Barkin-Ladi, èyí tó fi ewu ìkọlù hàn láìsí ìdásí tó fojú hàn, ìfigbọ́rọ̀ òfin gbé tàbí ìdájọ́ òdodo. Ní ọjọ́ 18 oṣù kẹrin ọdún 2026, màálù 10 jẹ́ ṣíṣekúpa dójú ikú pẹ̀lú májèlé lábúlé Rakung. Ní ogúnjọ́ oṣù kẹrin ọdún 2026, ẹgbẹ́ kan náà pa màálù kan ní abúlé yìí kan náà. Ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2026, màálù 9 jẹ́ ṣíṣekúpa dójú ikú pẹ̀lú májèlé ní abúlé Lokojora. Ó fi kún pé ní ọjọ́ kan náà wọ́n fi oògùn májèlé pa màálù kan ní ẹ̀bá Nding. Nígbà tó di ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2026, wọ́n tún fi oògùn májèlé pa màálù mìíràn ní agbègbè kan náà. Babayo tẹnumọ́ pé àwọn ìkọlù náà, èyí tí ó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìkọlù tí wọ́n mọ̀ọ́mọ̀ ṣe, kì í ṣe wíwu ìwà ìbàjẹ́ tako ọrọ̀ ajé nìkan, ṣùgbọ́n ó tún jẹ́ ìdúnkòokò tààrà sí àlàáfíà, ààbò oúnjẹ àti ìgbésí ayé àwọn aráàlú tí wọ́n ń tẹ̀lé òfin. Alága náà sọ pé ládùrú àwọn ìkọlù náà, wọn kò tí ì mú ẹnikẹ́ni àti pé wọn kò san owó ìtanràn fún àwọn olùfarakásá. Ó rọ àwọn àjọ elétò ààbò láti dáwọ́ àwọn ìkọlù náà dúró. Ó tún ké sí ìjọba láti ṣe ìwádìí lórí àwọn ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n sì san owó ìtanràn fún àwọn adaranjẹ tó farakásá. Nígbà tó ń pè fún ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn, ẹgbẹ́ náà rọ àwọn ọmọ ẹgbẹ́ láti ṣe sùúrù farabalẹ̀. Ó ń tẹnumọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ àwọn ń tẹ̀lé òfin àti pé àwọn farajìn sí àlàáfíà, ìdákẹ́jẹ́ tàbí àìgbé ìgbésẹ̀ nígbà tí wọ́n bá ń ṣe àwọn ìkọlù wọ̀nyí lè ba ìgbìyànjú àlàáfíà tí ń lọ lọ́wọ́ jẹ́ àti pé ó ń ba ìgbẹ́kẹ̀lé nínú àwọn aláṣẹ jẹ́. Ẹgbẹ́ Magban ti fi ẹ̀sùn kan àwọn ọ̀dọ́ Borom láìmọye ìgbà pé àwọn ló ń fa àwọn ìkọlù náà, ṣùgbọ́n ààrẹ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ Borom Solomon Diop ti tako àwọn ẹ̀sùn náà. Ó tẹnumọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ kò ní ọwọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ náà. Àwọn agbésùnmọ̀mí tún ju àdó olóró níbùdó àwọn ológun ní Mali nínú ìkọlù tuntun. Ìró ìbúgbàmù àdó olóró ló gbalẹ̀ kan ní olú ìlú Mali tí í ṣe Bamako láàárọ̀ kùtù ọjọ́ Sátidé tí í ṣe ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2026. Agbègbè kan tí kò jìnnà sí ibùdó àwọn ológun ilẹ̀ Mali tí wọ́n ń pè ní Kati ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Gẹ́gẹ́ bí àwọn olùgbé agbègbè náà ṣe ṣàlàyé fún ẹ̀ka ìròyìn Reuters, wọ́n ní àwọn ológun ti wà káàkiri agbègbè Mali, wọ́n sì dí àwọn ọ̀nà tó wọ ibùdó náà pa. A ó rántí pé orílẹ̀-èdè Mali náà ti ń kojú wàhálà rògbòdìyàn àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n pè ní jihad láti bí ọdún 10 sẹ́yìn. Ikọ̀ ológun tó gbàjọba ní 2021 níbẹ̀ ti ṣèlérí pé òun yóò dá àlàáfíà padà,
òun yóò sì lé àwọn alákatakítí àgbésùnmọ̀mí náà lọ. Lásìkò tí à ń kó ìròyìn yìí jọ, àwọn olùgbé Bamako sọ pé àlàáfíà kò tí ì jọba, yóò máa mú wá bó bá ṣe ń lọ. Ohun tí olùgbé agbègbè náà kan ṣàlàyé ni pé àwọn ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn Islam tí a mọ̀ sí JNIM tó jẹ́ ẹ̀ka Al-Qaeda tó ń ṣọṣẹ́ ní Mali ló wà nídìí ìkọlù yìí. Ó ní wọ́n ti kọlù àwọn ẹ̀ka ológun Mali kan rí, èyí kọ́ ni ìgbà àkọ́kọ́. Fún ọ̀pọ̀ oṣù sẹ́yìn ni àwọn ikọ̀ JNIM ti ń dọdẹ àwọn àgbá epo tó ń wọ Mali, èyí tó mú epo wọn gógó lórílẹ̀‐èdè náà, pàápàá ní olú ìlú rẹ̀ tí í ṣe Bamako. Àwọn ibì kan ti fararọ, ìró ìbọn sì ń ró gbàmù láwọn ibòmíì. Gẹ́gẹ́ bí àwọn olùgbé agbègbè pápákọ̀ òfurufú Modibo Keita International Airport ṣe ṣàlàyé, wọ́n ní àwọn ibì kan ti ń fararọ, àmọ́ àwọn ibì kan sì wà tí àlàáfíà kò tí ì jọba níbẹ̀ rárá. Olùgbé kan sọ fún àwọn akọ̀ròyìn pé ó jọ pé wọ́n ti kápá ẹ̀ ní Bamako, ṣùgbọ́n nítòsí pápákọ̀ òfurufú níṣe ni ìró ìbọn ró lákọlákọ, ó sì kan àwọn èèyàn tó ń gbé lágbègbè ibùdó ológun náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi síta lọ́jọ́ àbámẹ́ta sátidé ṣe wí, iléeṣẹ́ ológun Mali sọ pé àwọn agbésùnmọ̀mí kan tí àwọn kò tíì mọ̀ ti dọdẹ àwọn agbègbè kan àti báràkì ológun ilẹ̀ Mali pẹ̀lú àwọn ibòmíràn ní Bamako. Wọ́n fi kún pé ìjà ń tẹ̀síwájú àti pé ikọ̀ ológun Mali ti ń dá padà fún àwọn agbésùnmọ̀mí náà. Wọ́n rọ àwọn aráàlú láti ṣe sùúrù kí wọ́n sì jókòó jẹ́ kí wọ́n wà lójú lalákànfin sọ̀rí. Olùgbé Mali kan sọ fún àwọn akọ̀ròyìn pé gbogbo ìrìn àjò òfurufú ni wọ́n fagilé láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé náà kí ìkọlù má lọ kan pápákọ̀ òfurufú àti àwọn arìnrìn-àjò. Ìjọba Amẹ́ríkà kò rojú sí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé náà. Nínú àtẹ̀jáde kan tí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ Áfíríkà l'Amẹ́ríkà fi síta láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé yìí ni wọ́n ti kó rojú sí ìkọlù tó wáyé lórílẹ̀‐èdè Mali. Wọ́n sì tún ṣèlérí láti ṣèrànwọ́ fún àwọn ibi tí ìṣẹ̀lẹ̀ náà fọwọ́ bà. Nínú àtẹ̀jáde tí ìjọba Amẹ́ríkà fi léde, wọ́n bá àwọn tọ́rọ̀ kàn náà kẹ́dùn pẹ̀lú ẹbí wọn, wọ́n sì dúró gbọ̀n lẹ́yìn àwọn èèyàn Mali àti ìjọba rẹ̀ nínú rògbòdìyàn yìí. Ṣáájú ni ẹ̀ka iléeṣẹ́ arìnrìn-àjò láti Mali lọ sí Amẹ́ríkà ti rọ àwọn ọmọ Amẹ́ríkà tó wà ní Mali láti wá ààyè ààbò fúnra wọn bí ìbúgbàmù ọjọ́ sátidé náà ṣe ń wáyé. Wọ́n ní kí wọ́n má ṣe rìn ní bèbè àwọn ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ ní Mali náà. Àjọṣepọ̀ Washington àti Amẹ́ríkà ti kẹnubọ epo láìpẹ́ látàrí àwọn ìdìtẹ̀gbàjọba tó wáyé ní Mali, Burkina Faso àti Niger láàrin ọdún 2020 sí 2023. Ìjọba Amẹ́ríkà tó ń ṣàkóso nígbà náà so àjọṣepọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè náà rọ̀ pẹ̀lú Mohamed Bazoum ti ilẹ̀ Niger tí wọ́n fi sí àhámọ́ nílé rẹ̀ látìgbà tó ti kúrò nípò olórí. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùmarè yóò sì dára fún yín.